Professor Jelly Lufade, Fumi Kanajaye, Ayo Ruboto, Jẹ́gi lókè, ìlú fẹ́mi lókè. Ibi tá a wà lẹ́ni gbogbo tá a bá ṣe ilé ọlọ́fin láti ṣe gbogbo tá a bá ti ṣe níbí ilé ọlọ́fin láti ṣe. Fẹ́mi àti Tọ́pẹ́ bàbá ń ṣàdúrà fẹ́. Ìjọsìn máa padà sí pòsíṣàn nítorí Ọlọ́run ẹ̀ má nínú. Àyè onínú ẹjọ́ àwọn ọmọ àpáríyèsí ti wà ní gbàgede. Àjọ onígbò ní Sèókò náà ẹ̀kọ́ wà. Sèókò náà ẹ̀kọ́ káríyèsí ti dé. Kò lè ní sí àyè fún ìfàgbò. Ẹjọ́ kámẹ́rà mẹ́ẹ̀ ní àkọ́kọ́ ní ẹ̀kọ́ to you. We are going to control. Ẹjọ́ ẹ̀dá àkọ́kọ́ ìlú ẹ̀jọ́ please. Please. Appeal to you. Àti sọ̀rọ̀ ṣàṣọ́rọ̀ ọ̀la. Kábíyèsí kó tó lè gbà ní àwọn olórí ìjọ ní lójú. Wọ́n pè wọ́n sùn bí kò sọ̀rọ̀ tí ò lọ́dọ̀ ìjọ. Àná Sèókò náà ẹ̀kọ́ máa ń jó. Ìyálájẹ́ náà bẹ́ẹ̀ wà pé ìyálájẹ́ mọ́ skul jó. Gbogbo skul tó ń lè ní ìyálájẹ́ jó. Ẹjọ́ Sèókò náà ẹ̀kọ́ náà nígbà tí máa gbé ọ̀rọ̀ sọ́gbà ayọ̀ olùwòkò ẹ̀mí. Bákan náà akí aṣọ àdéhìí àdéhìí akí ọmọ bàbá olùwòkò tó yẹ àwọn ṣọ̀gbà. Fẹ́mi ọ̀rẹ́ wa kó kí ìyàwó ọ̀gá wa. Fẹ́mi wá kí ìyàwó ọ̀gá wa. Fẹ́mi àti Tọ́pẹ́ wá kí ìyàwó ọ̀gá wa. Ẹjọ́ ọ̀tún bá lórí gbogbo ìgbà. Sọ́kọ́ náà ẹ̀kọ́ ẹ̀jẹ̀ máa